last night. My wife did not know that there was a Mohbad. How many of you know Mohbad? Huh? The Nigerian artist who died at 27, Mohbad. Mohbad, when he was drinking and smoking and associating with evil men, he does not know that the harvest will come so soon and will be cut down in the prime of youth. I'm not blaming him. I'm just telling you, is Mohbad a good name? Mohbad. There was a young. Èmi máa ń lo drug o nígbè kí n mú omi yẹn ní bọ́tù ẹ̀ta ló wà ókè èmi nìkan mo mú kò sẹ́ni tó sọ pé kó mú rẹ̀ o. Wọ́n nìkan. Wà láìtàlẹ̀ ògùn ọlọ́run tó dá mi rí mi nípa ọ̀rọ̀ mo máa ń fọkàn sáyà lọ́ fi ṣe báyìí fún mi ìgbà tí mo wá dá mu wọ́n wá ní pé àyèmí o pé mi báyìí o ìgbà èmi ò ṣe kọ́kàn náà èmi tó láwọn ọmọ lórí lọ́la àmọ́ ló jẹ́ kí n gbọ́ mọ̀ gbọ́ ọlọ́gbàjà mo sẹ́ẹ̀fù sínú nínú fídíò yẹn àwọn sínú náà ní jírí. wọ́n bá fi wọ́n sílẹ̀ wọ́n bá ní kékeré mi máa bọ̀ lé wípé èmi máa bọ̀ lé o wọ́n ní káwọn yẹn ṣì wà bẹ́ẹ̀ so wọ́n wá tweet wípé Zinoliski too bàtà everybody fẹ́ gbé ní lọ́gbọ̀n sọ pé Mohbad Zinoliski ni ó yẹ wọ́n bá mi kí lọ́lọ́ gbé káàkiri so kí ni ìrọ̀wọ́ ayẹ́kọ̀ọ́ méjì ni Mohbad Zinoliski sí ẹ̀ Zinoliski lọ́fẹ̀ẹ́ yìí